ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Wọ́n ní 30 December ṣùgbọ́n àwọn ọ̀dẹ́tì nípínlẹ̀ Ọ̀yọ́ abá dẹ́tì. Ìbá alùpùpù tó kọjú síra wọn. Ìbá alùbẹ̀bẹ̀ tó wọ̀ lókè. Ìbá pẹ́tẹ́ ọwọ́, ìbá pẹ́tẹ́sẹ̀. Ìbá yàmàkó tó dorí kodò tí ò gbọdọ̀ sómi tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Ewúrẹ́ bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn àmúso. Tábìtàn bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn àmúso. Ìjẹ́ èmi Wàsíù Àjàní Adéwálé Ọlátúnbọ̀sún ọmọ ìyá alágbo. Mo wá wọlé lé ní mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn bàbá, mo kágò ọmọ kékeré, mo dẹ̀ kágò àgbàlagbà. Ẹ má jẹ́ kí n dẹ̀ràn àmúso. Ìṣọ̀lá tún bẹ̀ fún òkèlè, àìlábì tó ṣúra ẹ̀dùn láìláàmì. Ojúgbà ni ó ṣe pàdé lọ́wọ́ ìṣòro ń dáró sí ẹni bá lọ jókòó sí Ọlọ́run á pọ́n yín lé bẹ́ẹ̀ ṣe pọ́n bàbá wa lé Ọlọ́run á pọ́n yín o ẹ ṣe gan lẹ́lẹ́ fún àwọn òwe bàbá wa gan òdẹrùn ìjó tó yẹ kẹ́yìn obìnrin jó tó. Ìbá alùpùpù tó kọjú síra wọn. Ìbá alùbẹ̀bẹ̀ tó wọ̀ lókè. Ìbá pẹ́tẹ́ ọwọ́, ìbá pẹ́tẹ́sẹ̀. Ìbá yàmàkó tó dorí kodò tí ò gbọdọ̀ sómi tí ò gbọdọ̀ ṣẹ̀jẹ̀. Ewúrẹ́ bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn àmúso. Tábìtàn bá wọlé tí ò kágò yóò dẹ̀ràn àmúso. Ìjẹ́ èmi Wàsíù Àjàní Adéwálé Ọlátúnbọ̀sún ọmọ ìyá alágbo. Mo wá wọlé lé ní mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn ìyá o. Mo kágò ẹ̀yìn bàbá, mo kágò ọmọ kékeré, mo dẹ̀ kágò àgbàlagbà. Ẹ má jẹ́ kí n dẹ̀ràn àmúso. Mo kí aṣojú akọ̀wé àgbà iléeṣẹ́ àṣà àti ìrìnàjò afẹ́. Mo kí Gíwá ibùdó àṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo kí àwọn alákòóso mi tí a jọ wá síbí. Mo kí bàbá wa baálẹ̀ ọ̀tún àti baálẹ̀ òsì. Mo kí yín kára ó lé o. Mo wá kí gbogbo àwọn olóyè yín náà pé kára ó lé o. Mo kí màmá wa olóríire ní màmá wa Sóyẹmí Barrister Fúnmi Sóyẹmí. Tẹ́ bá dẹ̀ wò ó ìbéèrè lórúkọ yẹn àbí ìbéèrè kọ́ wọ́n ní sóyè àwọn sówá yẹ wọ́n àbí ò yẹ wọ́n mi gbọ́ sóyè wọ́n àbí ò yẹ wọ́n.
ṣe rẹ́gbẹ́ wa bẹ́ẹ̀ ò rẹ́gbẹ́ wa ẹ wò gbòòrò wò ìgboro ni ẹ wò ẹ̀yin tẹ̀ ń sọ ọmọ yín jàtijàti ẹ̀lọ́mọ wa bí ẹ̀lọ́mọ wa bí ẹ̀yin tẹ̀ ń ṣẹgbẹ́ yín jàtijàti ẹ̀lọ́mọ wa bí ẹ̀lọ́mọ wa bí akíkanjú obìnrin adúláwọ̀ ẹ̀rẹ́gbẹ́ wa bí ẹ̀yin tẹ̀ ń ṣẹgbẹ́ yín jàtijàti ẹ̀rẹ́gbẹ́ wa bí. ẹ ṣe mo kí mọ́mọ́ wa Sóyẹmí ó yẹ wọ́n àbí ò yẹ wọ́n ẹ̀yin obìnrin adúláwọ̀ akíkanjú obìnrin adúláwọ̀ ó yẹ yín àbí ò yẹ yín ní ìgbọ́ sọmọkìyín mo wá kí àwọn onídàájọ́ wa tí wọ́n ti jókòó látàárọ̀ ẹ kú iṣẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe yóò máa ju yín ṣe o inú wa dùn wípé ara balẹ̀ púpọ̀ ẹ̀ẹ́dẹ̀kanjú so mo kí ẹ̀yin adájọ́ wa ẹ̀ ní ṣìkọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ṣìyàn bí mo ṣe rí yín mo rí wípé ara yín balẹ̀ láti mú àwọn tí ẹ fẹ́ mú ní èní. Elédùà wà pẹ̀lú yín o àwọn ìpínlẹ̀ wa nílẹ̀ Yorùbá mo kí yín o mo wá kí àwọn constituency mi alága àdúró alága àjókòó alága àdúró alága àjókòó mo kí yín o ọlọ́run máa bá mi pọ́n yín lé ẹ máa lọ sókè ní ẹ̀ ní lọ sílẹ̀ ẹ máa lọ sókè ní ẹ̀ ní lọ sílẹ̀ ẹ̀yin náà máa lọ sókè ní ẹ̀ ní lọ sílẹ̀ o. mo wá kí àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ìjókòó yìí ní orúkọ gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé a dúpẹ́ wípé ẹ ṣàìsùn lánàá ẹ tún bẹ̀rẹ̀ lénìí ẹ gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga ni Ọlọ́run ò ní pín yín pa o àwọn alálẹ̀ ó máa wà pẹ̀lú yín o ṣe wá rí àwọn èèyàn wa ní pàtàkì jùlọ bàbá wa baálẹ̀ ọ̀rọ̀ kàn yín ẹ jọ̀ọ́ irú àwùjọ báyìí tẹ́ ẹ bá ti fẹ́ bá wa sọ̀rọ̀ Yorùbá pọ́nbélé ni kẹ́ ẹ máa bá wa sọ nítorí wípé gbogbo àwọn tó ń gbọ́ káàkiri gbogbo àgbáyé wọ́n á mọ̀ wípé Yorùbá ló láṣà Yorùbá ló níṣe mo dẹ̀ inú mi dùn pẹ̀lú gbogbo ohun tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan fi hàn gbogbo ayé wípé àwa la làṣà àwa la níṣe kò sí ẹni tó wà bí lẹ́nìí tí ò ní gbé òṣùbà gbàǹgbà fún àwọn ikọ̀ tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá ìjọ yín ò ní tú o ìjọ yín ò ní tú o àtèkìtì ni o àti Kwara ni o àtògùn ni o àtọ̀ṣun ni o àti Oǹdó ni o àtèkó gbogbo ibi tẹ́ ti wá pátápátá àwa tí a wá gbà yín lálejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú àìsùn ẹ kú àìwo láti rí wípé ẹ ṣe àṣeyọrí ẹ kú oríire náà yóò máa ju yín ṣe ni o eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín mo dẹ̀ mọ̀ wípé màmá wa Sóyẹmí àwọn náà rí kan àbí méjì mú dání láti rí wípé
tí àwọn bá tún pe àwọn ẹlẹgbẹ́ wọn sí ojú ọ̀nà tí à ń rìn yìí ó máa tún mú ìdàgbàsókè púpọ̀ bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A fẹ́ bẹ̀rẹ̀ ohun tí wọ́n ń pè ní fàájì December láti December ọjọ́ kìíní oṣù kejìlá títí di ọjọ́ kejì oṣù kìíní ọdún 2026. Vibing December lólóyìnbó ń pè é ṣùgbọ́n Yorùbá rẹ̀ ní fàájì December. Àwọn ètò tá a ti fàyàmọ́ sílẹ̀ ó ti ń lọ bí 20 òǹkálùkù gbogbo ẹ̀ ó dẹ̀ máa lọ. Àwọn kan pè tí wọ́n ní Dirty December ṣùgbọ́n àwọn ọ̀dẹ́tì nípínlẹ̀ Ọ̀yọ́ abá dẹ́tì àdẹ́tì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwa fàájì ni a mọ̀ ọ́ ṣe abá àmọ́ fàájì ṣe. So ẹ̀yin tẹ́ wá nípínlẹ̀ yòókù náà a fi àyè afúnyín láàyè láti padà wá bẹ́ẹ̀ bá lè dúró kẹ́ ẹ wá bá wa ṣe fàájì láti ọjọ́ kìíní oṣù kejìlá títí di ọjọ́ kejì oṣù kìíní 2026. Ajíṣe bí Ọ̀yọ́ láàrí. So mo kí yín ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú iṣẹ́ takuntakun. Mo wá kí gbogbo ẹ̀yin tí ẹ wá jẹ́ àlejò wa tí ẹ wá bá wa ṣe lónìí. Ilé àtọ̀nàwọ̀ Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Bá a bá ti ń ta yóò máa jó, tá a bá ti ń lù yóò máa dún. Mo kí yín ìgbàkúgbà tá a bá wá kúrò ń bì láyọ̀ pẹ̀lú ìdùnnú lábàálẹ̀ wa. Ayọ̀ àti ìdùnnú òun ni àbálẹ̀ wa. Gbogbo tó ń wù wá lọ́kàn lóore Elédùà ó ṣe fún wa o, àwọn alálẹ̀ ó ṣe fún wa o. Ẹ làbọ̀rú ẹ làbọ̀yè ẹ làbọ̀ ṣiṣẹ́. Ẹ bá mi ṣàfihàn yín fún àwọn tí ọ̀mọ̀wé Wàsíù Àjàní Adéwálé Látúnọ̀sùn alákòóso fún àṣà àti ìrìnàjò afẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ kí káàbọ̀ síbi àkànṣe ètò tí wọ́n pè ní akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé tí wọ́n pè ní àdìrẹ tiwantiwa fún gbogbo àgbáyé tọdún 2025. Ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí ìṣẹ́jú péréte tá ti lò ń bí kí ni ojú ìwòye yín sí ìgbìmọ̀ àti àlàkalẹ̀ ètò yìí. Ó ti sọ nígbà tí mo sọ ọ̀rẹ́ ó wà òkè nínú mi dẹ́dùn wọn àwọn tó ṣe agbátẹrù kí ni wọ́n ṣe dáadáa púpọ̀. Àkànrọ̀ mọ́ nínú ìyẹn ìdíjẹkújẹ tó wà láti lè jẹ́ kí a kó ìṣesí gẹ́gẹ́ bí àkókò nínú ẹ̀. Nínú ọ̀rọ̀ tí ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ pé wá wípé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ bẹ̀rẹ̀ ayẹyẹ kan tí wọ́n pè ní December fàájì December ẹ dẹ́gbẹ́ bá mi yànnà náà díẹ̀. Náà ní fàájì December gẹ́gẹ́ bí wọ́n ṣe 30 December fàájì December tó àwọn oríṣiríṣi ètò ni wọ́n máa ń lọ láti December bọ̀ ọjọ́ kúrò sí ìgbà títí di ọjọ́ kejì. Fún àǹfààní àwọn àlejò tó fẹ́ darapọ̀ mọ́ yín ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n lè gbé? Àti pé kí nìyẹn jáde gbogbo àwọn ètò yẹn kì í ṣe ilé Ọ̀yọ́ ló ṣe. Àwọn oríṣiríṣi àwọn aládàáni ni wọ́n gbé àwọn ètò jọ tí àwa ń ti àgbàfẹ́ fún wọn. Lẹ́ẹ̀kan sí orúkọ yín àti pẹ̀tẹ́ ẹ̀dìmú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbọ̀wé wà sí Àjàní Ọlọ́sẹ̀ alákòóso fún àṣà àti ìrìnàjò afẹ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ
subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.